kọ́lá ń pọ̀ ṣe kọ́lá ìlú wọ́n pè wá sílé wọn ní mọ́tò èyí ìkónimọ́tò wá àwa oníròyìn ìdáwà lọ́kùn jọba wá jẹ́ òmìnira dáàbò bàbá mi sá pẹ̀lú dúdú bàbá Peter Àgbàní pẹ̀lú sàdéláì bàbá àti àwọn díẹ̀. Irú nǹkan tí wọ́n pè wá sí lọ́nà yìí pé ọ̀nà wo ni ìlọsíwájú Yorùbá máa fi ṣẹlẹ̀ báwo ni fẹ́ ṣe pàápàá láàrin àwọn àti oníròyìn. Ṣùgbọ́n ó ṣe ní láàrin pé nǹkan tí wọ́n sọ náà láti ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sẹ́yìn ní òun yìí a sì wà lẹ́nu ìdíje yìí. Tí irú ọ̀rọ̀ yìí bá ṣẹlẹ̀ á wò pé kí ni báwo la ṣe rí tẹ́lẹ̀, báwo la ṣe rí nìyí, báwo la ṣe fẹ́ lẹ́jọ́ wájú, kí ló ṣẹlẹ̀ sí wa tẹ́lẹ̀, gbogbo ìdàgbàsókè ibi tó padà di Nàìjíríà yìí ilẹ̀ Yorùbá ló ti bẹ̀rẹ̀, ilẹ̀ Yorùbá yìí ló ti bẹ̀rẹ̀, kò dẹ̀ sí tọ́fà mo pé ilẹ̀ Yorùbá yìí ni ètò ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ lọ. Ní 1842 àwọn òyìnbó ẹlẹ́sìn wọ́n dé sí Badagry, àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́rú wọ́n tẹ̀lé wọn wá, àwọn ní wọ́n ṣáájú wọn, wọ́n wá dá iléèwé yẹn sílẹ̀ ní Badagry lóde àkọ́kọ́. Ṣùgbọ́n ìyẹn orí rẹ̀ tó wọ́n wá lọ sí Abẹ́òkúta ní January 1843 wọ́n wá bẹ̀rẹ̀ iléèwé ní Abẹ́òkúta. Àwọn ìránṣẹ́ àtàwọn míì àti bàbá wa àgbáyékáwà ni wọ́n fi bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní Abẹ́òkúta, ni wọ́n fi bẹ̀rẹ̀ church ní Abẹ́òkúta. Ìbàdàn ní 9 wọ́n dá senior grammar school sílẹ̀. Nípasẹ̀ àwọn ẹ̀kọ́ yìí ni Yorùbá fi bẹ̀rẹ̀ sí jẹ́ bàbá. Ní 1888 ìlànà lọ́yà àkọ́kọ́ ìṣàpárá Williams. Ẹ̀mọ́ ìyàtọ̀ tó wà láàrin ìwà àti àwọn ìwà tó fi Nàìjíríà lọ. Ẹwọ́ tó tún dá ọ̀nà 1888 ní lọ́yà wà àkọ́kọ́ tó dúró níwájú púpọ̀ láti fi lọ́yà ọmọ Yorùbá bẹ̀rẹ̀ àwọn nígbà tó di 1965 ilé ẹni àkọ́kọ́ lọ́yà àkọ́kọ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ilẹ̀ Haúsá. Ilẹ̀ Haúsá tà ní ìlànà ìṣẹ̀lẹ̀ Haúsá nítorí àgbàsá pè ọmọ Kwara ọmọ Ìlọrin ààrẹ Ìlọrin bí ilẹ̀ Haúsá títí dọ̀là àrí bẹ́ẹ̀. Ó sì ní bó ṣe rí ìròyìn ẹjọ́ kan bọ̀ tó máa yàtọ̀ sí ìwọ̀n tó wà. Nípa ìdí èyí ìdàgbàsókè wà nílẹ̀ Yorùbá tó wá tó di pé Ọlọ́run fún ẹ̀ pé bàbá wa dìde ọba pẹ̀lú àwọn lọ́wọ́. Láàárín 1952 sí 1966 ilẹ̀ Yorùbá jẹ́ ibi tí wọ́n sọ pé ìdàgbàsókè pọ̀ sí ìlọ ní gbogbo Áfíríkà pátápátá. Wọ́n sọ̀rọ̀ Nàìjíríà West ni wọ́n sọ̀rọ̀ pa. Nígbà tí wọ́n ṣírò tí wọ́n wo tó wà níbẹ̀, wọ́n ní àjọ àwọn orílẹ̀-èdè bíi Italy, àjọ àwọn orílẹ̀-èdè bíi Spain lọ àti àwọn ọdún nílẹ̀. Ṣùgbọ́n ó ṣe ní àyè láti 1956 ní ìgbà Yorùbá ṣẹlẹ̀ sí méjì ó lè lọ ìgbẹ́. Ẹ̀yin náà ẹ̀rí pé wọ́n kọ́ lè sọ pé wọ́n dá iléeṣẹ́ tẹlifíṣàn àkọ́kọ́ sílẹ̀ ní Western Union. Wọ́n kọ́ lè sọ pé wọ́n dá stadium àkọ́kọ́ sílẹ̀ ní Western Union. Wọ́n kọ́ lè sọ pé wọ́n dá industrial estate sílẹ̀ ní Western Union. Wọ́n lè sọ pé inú wọ̀nyí àkọ́kọ́ àkọ́kọ́ ẹlẹ́jẹ̀ ní gbogbo ìjọba Áfíríkà yìí. Báwo ni ìbọn wá ṣe wá padà tó wá pẹ̀ sí lọ́wọ́? Ìgbà tí a bá ní NTA
tẹ bá rí stadium lẹ́kọ̀ọ́ tẹ bá rí àwọn house nursing western region ìjọba àpapọ̀ pọ́pù tó fi ṣe nípa àwọn nǹkan tó ń ṣe. àwọn adé lẹ́yìn àìsàn ìlú ìlú ẹni tó máa wò sáájú wọn ò ní òkè lára ìtọ́ ìwọ̀n wọn tí a bá tó ìdí ọdún gbẹgbẹ lọ́dún tó gbé sí àwọn àgbóyè yẹn ìṣòro ní wọ́n sọ lẹ́yìn omi ní gbogbo òjò ìtú sódì ọ̀nà ní dáadáa ló ti lọ lórí fún ìlú pátá àbọ̀ ẹni wọn kì í bọ́tà ní ìròyìn ọmọ pípẹ́ ní òun òkè ẹni wọn ká wá lórí ọmọ tó ní ká ìwà nínú ilé lórí tábí ìlú láti ẹ̀yìn ìròyìn ìgbà tó ó lè rí tí wọ́n bá lè wá tó sì wà náà.